nítorí ọ̀rọ̀ bàbá wa Sheikh Abdulrasaq bàbá ń ṣe wù. adama Allah rahmatullah alayhi. àyà kan ní Suratu Al-An'am. وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. bàbá wa Sheikh Abdulrasaq Ọlọ́run mọ́sá yọ́nú sí wọn. níjọ́ tí wọ́n ń pín àwọn wàdí Ọlọ́run àfáà kan pín wọn ó ní bẹ nínú wọn. minal mu'minina má ti lọ bí minal mu'minin. ó ní bẹ nínú àwọn wàdí Ọlọ́run tí àwọn èèyàn mọ̀ Ọlọ́run mọ̀ àwọn èèyàn mọ̀ òun mọ ara rẹ̀ yẹn náà kan ni wọ́n. ń bẹ nínú àwọn wàdí Ọlọ́run nìkan ló mọ̀ pẹ́rù mi ni òun gbọ́ ọmọ rẹ̀ òun gbọ́ tó máa dá òtí rẹ̀ ó sì kọ̀ fáwọn pẹ̀lú Ọlọ́run. ń sì bẹnu wọn tó yẹ pé Ọlọ́run mọ̀ òun náà fura sí pé ó dà pé Ọlọ́run wà pẹ̀lú mi àmọ́ àwọn èèyàn mọ́. àmáyà yìí ọjọ́ ìjẹ́yìn bàbá wa bàbá ń ṣe wù nínú ìjẹni Ọlọ́run ó jìnnà tí wọ́n bá ti sọ ìtàn kan ní ìsìn tó sopọ̀ mọ́ wọn ó ti mọ̀ pọ́jọ́ ó jìnnà. bàbá àmọ̀dánà Sheikh Adam ẹ̀rí ọlọ́mọdàbà yọ́nú sí wọn. Àmín. bàbá Sheikh Adam nínú orí tọ́lọ̀ ń ṣe fún wọn tó ju tẹgbẹ́ wọn lọ gbogbo tó kọjá lọ́wọ́ bàbá látẹ̀lé wọn tíjọ́ ọmọ tí wọn kò sí tó fúyẹ́ mbẹ́ kò sí nǹkan kan tó fúyẹ́ mbẹ́ mo sì rò pé àwọn gan fura mọ́ lọ́gbẹ́ nínú orin kan tí wọ́n fi lé wa lẹ́nu yí pé iṣẹ́ àbú. bílẹ̀ àrídì kálí ásíbáàlì wà mí dúlà tùbálù. ìṣẹ́ ìdúlé nìdọ́. alimu annakum bil ilmi akitabu jiba. ìṣẹ́ ìdúlé nìdọ́. ní ọjọ́ sáyà tí a bá rẹ̀ fi rí ẹ̀rí lé wa lọ́wọ́ ọlọ́dún àbá kọ̀ǹfàmù ara wọn pé àfáà ni mí. àwọn ọmọ yìí mo ti kọ́ wọn yanjú kì í sàrún mọ́ kò sí ní kádélẹ̀ lárúbáwá wọn dàngájíá tábàlọ̀ mùtámàrù gbà mí láàrin àwọn lárúbáwá ó lè jẹ́ pàwọ́ nìkan lájẹ dúdú mẹ́. lákàtí náà máa bí ilé ìpè báwo la ṣe gbọ́ tí wọ́n ń wí. àwọn náà gbọ́ ti wa. láyé sara wọn tí adamu ló ṣe wọ́n ṣe wọ́n. ó lè dá ní wọn káyàrí ọmọ ajá torí tí wọ́n ń wí ọgbọ́ ní a bá sọ fún ọgbọ́ wọn náà sì lè dé sí padà fún wọn. àwọn náà sì ń gbọ́ sí wa. nítorí ọba sì sọ kò sí pé wà á tẹ́rìjámọ̀ láàrin yín àwọn náà gbọ́n tó wí. iṣẹ́ bàbá ni. tó bá dìjọ sáádà wọ́n máa sọ yí pé. alimu oníṣẹ́ àbú fi àrídì kálí ásíbáàlì wà mí dúlà tùbálù. ìdúlé nìdọ́. oníṣẹ́ àbú fi àrídì kálí ásíbáàlì. ẹ máa lọ sórí ilé Ọlọ́run. kálí ásíbáàlì. ẹ máa dà gẹ́gẹ́ bí ọmọ abo kìnìún. wàmùdú látùbálù. látùbálù ẹ má fòyà ẹ má jẹ́ ẹ̀rọ ọba yìí. alimu annakum fil ilmi akitabu jiba. àyè alimu ẹ lọ fi màmá wá. annakum fil ẹ wá jẹ́ ilmi. wọ́n mọ̀ yìí pé annakum fil ilmi akitabu jiba. tùbí ní inú mà. Allah.
òkè ní ìmọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run wá pè fún sí Ádámù àwọn kan bẹ láyé academic àbí kí ẹ gbé wọn lẹ́ẹ̀tì bá wọn ìdọ̀tọ́rù bẹ́nu wọn pàráfísà bẹ́nu wọn kútùbù ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kan àwọn tó jẹ pé dáyé ni wọ́n kútùbù ni wọ́n bẹ́ẹ̀ kódà àwọn kọ́ọ̀tù kùjọ́ ti bẹnu ọmọ kéwù bàbá àwọn agbélẹ́jọ́ bọ́ ọba tí wọ́n á ka àwọn tó já pé àwọn kàké tí wọ́n lọ déjúmọ́lé wọn fi ń sin lọ́hùn ni wọ́n bẹ dìbámú nínú wọn ní sí Abdulrasaq yìí wà. radiyallahu ta'ala anhu. mo gbọ́ pé 1963 tó ti máa kọjọ sí Abdulrasaq ti jìnnà ní bàbá wa Owólabí lọ́fà tí wọ́n ń jẹ́ àfáà fún Sheikh Abdulrasaq wọ márkàtì lágbà àgbà wọn wá fi kéwu àwọn kan wá wọ márkàtì gbà náà wọ́n ti dàgbà àmọ́ ńgbà tí rana Sheikh Adamu jáde ìmọ̀lẹ̀ wọn jáde wọ́n rí i pé a ti wà láyé pé Amẹ́ríkà ń gbọ́ lára lẹ́nu àfáà yìí àgbọ́ lẹ́nu àfáà kankan ní kó tó dé àgbà wọn fi wọ márkàtì. Inú àwọn tí Sheikh Adamu wọ kíláàsì kọ́lá bàbá wa Owólabí ló fà wá. Bàbá ń ṣe Sheikh Abdulrasaq àwọn wọ márkàtì 1964. Ó ti pẹ́. Àwọn fọ̀dọ̀ wọlé. Wọ́n rà máa yọjú orí lẹ́nu ẹ̀ wọ́n. Wọ́n wá wà ní kíláàsì pẹ̀lú bàbá Owólabí Sheikh Adamu wá wọlé. Tó bá sì ka tírà Sheikh Adamu radiyallahu ta'ala anhu. ó sì ti bọ́yá falsafatul wilaya àwọn kanu tírà wọn ni ó sàmì yìí ni mo ti kà á ti pẹ́. Bàbá ń sọ ń bi tírà yẹn yí pé nípa ojú ọ̀nà asùnwọ́lọ́hún ojú ọ̀nà tọ̀ríkà ni a ṣe àwọn àsìkárù ni bàbá lọ́gàá làwọn bí àtàtà wọn fi jáde fà. tòjú dára ebi táwọn fi jẹ́ àlífà bí àwọn gbà àlífà lórí ojú ọ̀nà ilé kàdéríyà àmọ́ ńgbà tí wàhálà akọ̀mọ́ kéwú wàhálà àwọn adé lọ bàbá tẹ̀ tún sọ mbẹ́ bàbá ní tọ́ àtàtún jẹ́ pé àwọn ọmọ rí tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ Ọlọ́run máa fi hàn wọn látara tẹ̀sùbá ẹ wà wàhálà akọ̀mọ́ kéwú dé ó máa fà sẹ́yìn díẹ̀ fún àwọn tí ń rìn ní ilé ìwò pọ̀ ọ̀nà yìí táwọn èèyàn ní náà ẹ̀hún jẹ́ bọ́ síbẹ̀ kí n fi fa àwọn ọmọ yìí kí n sọ wọ́n dé yàn ìtì mo fẹ́ lò ń bẹ̀ ni pé àwọn àkókò yẹn bàbá gan fúnra wọn ọkùnrin ni àwa mú wọn tí wọn bá dé kíláàsì ọ̀rọ̀ akọni làwọn náà máa ń sọ kíláàsì ẹ̀yọ́ máa ti ń kọ́ yìí sẹ́ẹ̀rí bí mo ṣe lè rìn lọ́sàn yìí náà mo lè rìn lóògùn láì ṣe ìrìnkúrìn àfáàní mi lọ́sàn kí wọ́n kíláàsì tó bá tún di pé ká bọ́ sí pápá níbi tẹ̀sùbá yìí lóru akọni ni mí bàbá adé kíláàsì ní ọ̀nà bàbá ń sọ yìí pé tọ̀ ta lọ́ra nábì yìí nínú yìí àti mọ́nà wò làá máa gbára nàbí títà bára nàbí kìíṣẹ́ wò làá sà. nínú kíláàsì. Fọwọ́ àwọn kí wọ́n ní wọ́n wá ń wọ ẹnu wọn. Bàbá wo la bí ọ̀fà lọ́wọ́ ní afẹ́rẹ́ ànábì àṣàṣe. Tọ́ní nìkan ṣàṣẹ ká tọ́ra ànábì. Kí ẹ̀ ń bá lè sàlùwà lánàá ibẹ̀ òní kọ́ sàlùwà lákọ́kọ́ kíláàsì àwọn ọ̀fà ànábì hàn. Sọ̀mọ̀ kọ́rọ̀ ń wọ̀rọ̀ kàyà ni. Wọ́n wá parí wọ́n jáde. Ní bàbá ṣé Abdulrasaq bàbá ń ṣe lọ́ba nípa àfáà lọ pé tí ó tún yàtọ̀ kò nídìí iṣẹ́ àlùwàlá ló nídìí á sì rí bàbá ló rí àwọn kò ní yábà wọn wọn kọ́kọ́ gbowó ni lọ sọ bàbá ń ṣe ìdọ́mà kéwù bàbá owó labí tí ń jẹ́ mọ̀ ní ibi wọn. ìjọ tó wá jẹ́ mọ̀ ní ibi nì bàbá ń ṣe òṣìṣẹ́ bàbá ń ṣe tí wọ́n máa ṣe dáìmọ̀n kẹ́mọ̀ musarafa ni ọ sì ṣe ọjà níbẹ̀ o àtàtọ̀ fi jáde pé bí a bá wà ní àlùgbà mi wọ́n á dì wọ́n lọ Kaduna lọ́dà fáwọn
tọ́gbẹ́ àbọ̀wọ́ lábí ní ọ̀tún ṣe ibi ara wọn tún ṣe rọ̀ díẹ̀ wọ́n máa lè jẹ nígbà àbọ̀wọ́ lábí lọ kí ní kọjá agbára kọ́dà wọn bá mi lọ́dọ̀ ṣe miskin ẹ̀dẹ́ lọ́wọ́ níta Tinubu lọ́jọ́ kan tí wọ́n wá pẹ̀lú àn bàbá miskin wọn wọ́n báyìí ẹ̀wọ̀n àwọn wa tún dìde wọn lọ ó tún wákàtí kan nígbà wọn lọ ṣe miskin wọn pé ayé àbùràtàkì kọ ọmọ owó labí nù wọ́n wá sọ̀rọ̀ kánjọ́ náà ọ̀rọ̀ náà lágbára àmọ́ bó ṣe lágbára tó oríire bàbá owó labí náà ní jẹ́ tọrọ ọ̀rọ̀ tí bàbá sọ́jọ́ náà tó lágbára ní pé àwọn ọmọ kéwù mi tí wọ́n fẹ́ ju àfa lọ ni tí wọ́n kéwù bá jẹ́ àfa lóríire rẹ̀ kọ́ ni wọ́n fi mọ àyè tí sí àbàsáàkì dé nínú iṣẹ́ ìgbàjọ́ náà àti bí sùúrù ṣe rí ó tó kó gbé bàbá yẹn kú lójú ọ̀nà Ọlọ́run tó rìn wípé ojú mi làwọn èèyàn fi wò mí fàájì ẹ máa ṣe nǹkan mi àmọ́ kò kó lójú ọ̀nà tó fi kú ni mo fi ní pé alladhina amanu wa lam yalbisu imanahum bizulmin ulaika lahumul amnu wa hum muhtadun. Ọlọ́ni alladhina amanu wàlámù yálíbìsù àwọn tí wọ́n gbà wá lọ́wọ́ ọgbà tí wọ́n gbà wá gbọ́ wàlámù yálíbìsù ìmánahum bizulmin ọlọ́run wo olú lámù yálíbìsù ìmánahum bizulmin ọ̀wá lè gbádùn lámù yálíbìsù ìmánahum bizulmin ọwà lọ Suratu Luqman wà ìdí qala Luqmanu máa gbọ́ngbà tí Luqmanu ń bá wọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ wà tí ìyá rẹ̀ tó sọ́ọ́lẹ̀ fún ọ Luqmanu wá ń sọ pé libuni wa ya'isu ya bunayya wọ́n ní mo pẹ̀lú ọmọ mi la tushrik billahi la tushrik billahi ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run o la tushrik billahi ibi tí Luqmanu ti kọ́kọ́ gbé nu inna shirka gbogbo nǹkan yòókù ló lè mánéjì pẹ̀lú Ọlọ́run tó o bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kò ní forí jì ọ́ kódà àwọn ànábì Ọlọ́run inú àwọn atọ́lọ́run fẹ́ràn Ọlọ́run fẹ́ràn wọn gan tí wọ́n bá fẹ́ ṣe bí èèyàn àti bá wọn wí àgbọ̀dọ̀ sọ pọ́kọ Ọlọ́run láyà ni ibi ó fẹ́ràn wọn dé àmọ́ tó bá di yí pé àní àmì náà ni ọba mi lọ Ọlọ́run jẹ́ kó yí àwọn ànábì Ọlọ́run ọba nígbà tí ń kà wọ́n wá kà wọ́n títí ọkà wọ́n títí orí ń bẹ́ẹ̀. ó wà mí ní àbáyé wàtúrì ìyá tí wà ìkìwádì wàjìdàbẹ̀ iná wà dé iná ìlà sírọ́tì mustaqimi. ó ní bẹ́ẹ̀ láti bí ó ti bẹ̀rẹ̀ ní kó lè bí. wà tí ká ó jẹ́tù náà tẹ̀ iná Ibrahim alákọ̀ọ́bí jati manasau inna rabbaka hakimun alim wa wahabna lahu ishaqa yaquba àti kai àti Ibrahim ni Ishaqa wa Yaqubu wọn ni kullani hadaina wa nuhan hadaina min wa mafanama inu wa na nuha wa hadaina min qablu wa min dhurriyyati Dauda ọ̀rọ̀ nínú mo ti fọ̀nà ma wọn síwájú wo tó dé wa min dhurriyyati Dauda ramadan mo wo pátápátá nabi Ọlọ́run ọba ni wọ́n Dauda ọ̀rọ̀ ni wọ́n Dauda wa Sulaimana wa Ayyuba wa Yusufa wa Musa wa Haruna wa kadhalika najzil muhsinina. Ọ̀rọ̀ ni mo ṣe bẹ́ẹ̀ ni gbogbo ìdílé tí wọ́n bá ṣe eré fẹ́mi Ọlọ́run ìníjẹ́ dáadọ́ tánú ra wọn kò ní tánú lé wọn. Wọ́n Zakariya ọ̀rọ̀ ní Zakariya ń bẹnu wọn. Wa Yahya ń bẹnu wọn. Wa Isa ń bẹnu wọn. Wa Ilyasa ń bẹnu wọn. Kullu minas salihin. Ọlọ́run gbogbo àti mọ kàkà dé fún ọ yìí. Minas salihin. Ọlọ́run nínú ẹni wọ́n ẹ̀mí ni mo confirm wọn. Wa Ismail
bẹ́ẹ̀ ni Ismaila. Wàlíyásá. Ọlọ́ni ẹ̀sà wùbẹ́ńbẹ́. Wàyúnúsà. Ọlọ́ni Yunusa bẹ́ẹ̀. Wàlúùtọ́. Bẹ́ẹ̀. Wàkúlá fàdúrálìlá lálẹ́ alẹ́ mi. Ọlọ́ni ọ̀rẹ́ nìkan ọjọ́ tẹnìkan gbogbo wọn ni mo dá ìsìdá wọn lọ́la nulẹ̀. Àlàmí ni mo ní wọn lọ́la lérí ayé ni wọ́n dá wọn ní àbáyé àtúnyàtì. àtàwọn bàbá wọn àtàwọn ọmọ àrọ́mọdọ́mọ ọmọ wọ́n yìí kí wá ní. Ọlọ́run ní ìtúnṣe bẹ́ẹ̀ fáwọn nìkan mọ́ wọlọ́run Ọlọ́run ti ṣe nǹkan kọjá láyé. Ọlọ́run wáyé wá ní bẹ́ẹ̀ mo tún ṣe fáwọn ọmọ ìyá wọn náà. wajtabaynahum ila siratin mustaqim. Ọlọ́run gbogbo wọn ni mo sàlẹ́sà. Ìsàlẹ́sà ni mo sàlẹ́sà mo wá ní ó súnmọ́ mi. Agbára ẹni kò súnmọ́ lọ́hùn. Ọlọ́run ni ó fà ọ́. Kúrìbù nìyẹn. Ibi máa bọ̀ wá Ọlọ́run mo súnmọ́ mi mo ṣe wọ́n lẹ́ni tó súnmọ́ mi Ọlọ́run ọba. wahdaynahum ila siratin mustaqim. Ọlọ́run ni mo fọ̀nà mà wá ila siratin mustaqim. Mọ́jọ́ wọn máa ń tọ́kàn tọ́ ẹ̀wọ́ ṣe láyé. dhalika hudallahi yahdi bihi man yasha'u min ibadihi. Ọlọ́run ní kí n ṣe báyìí ọ̀nà ni mi Ọlọ́run ní ẹni bá wèmí lè ní fọ̀nà máa. walaw asraku. Àṣìrakú. Ìgbà bẹ́ẹ̀ lónìí náà àṣìrakú. Mo kàwọn kalẹ̀ tí mo lẹ́nu rẹ̀ wọ́n yìí. Bí wọ́n ṣe tó yìí náà, tó wà fún wọn ṣẹbọ ní. Làbítọ̀ àlìhùn bá kàlù yà màlú. Ọlọ́run ló tí wọ́n ṣe wọ́n sì bàjẹ́. Abánábí Ọlọ́run. Ọlọ́run tí a bá lè lọ ṣẹbọ ní. Làbítọ̀ àlìhùn bá kàlù yà màlú. Àmọ́ bá a ṣe é ni o. Àmọ́ gbogbo bí ẹ bá ṣe é ni wọ́n jẹ́ akángun ẹ̀ síbi ẹ̀bọ. Àmín. Ìbàṣẹ́ jẹ́ ni. Àwọn ànábì Ọlọ́run ní sọ. Látúnṣìírí billahi. Ọlọ́run tí wọ́n bá ṣẹbọ ní ìbàṣẹ́ wọn jẹ́. Lọ́fà tí Lukmanu wá fi sọ pé yẹn máa mí. Ya bunayya. Látúnṣìírí billahi. Ọni látúnṣìírí billahi. Ó ní ẹ gbọ́dọ̀ ṣẹbọ. Ẹ̀yin ọmọ mi ẹ má ṣẹbọ. Inna shirka la zulmun azim. Àtìrìkàn. Kéèyàn ọṣẹbọ la zulmun azim. Àbòsí tó tóbi ni àṣẹbọ ní bẹ́lẹ̀ nínú àmọ̀nù. Wọ́n lọ bí ẹni bí ìṣúrù ìmọ̀ aláhùn bí sùlìmí ìrìnlá ìkàlà òun múlẹ̀ àmọ̀nù wà òun mú dàdó. Àṣẹbọ nínú àmọ̀nù. Àwọn tí wọ́n láwọn gbà Ọlọ́run bá gbọ́. Ẹlòmíì Ọlọ́run gbọ́ Ọlọ́run gbọ́ àmọ́ ti lù. Fọ̀rọ̀ bí ẹni bí ìṣúrù ìmọ̀ aláhùn bí sùlìmí. Ẹ̀yin ìgbàgbọ́ ti bọ́lẹ̀ lára rẹ̀ ó ti lù. Ó ti lù ìgbà tọ́lọ́ngbọ́ lọ́wọ́ ọba gbọ́ọ̀nì ó ti lù ayé ti jó lù ẹlòmíì tìjú ló mú nípa ojú tì mí jọ́tì tí máa ń bọ̀ yìí ní mọ́tò ojú tì mí jọ́tì tí máa ń bọ̀ yìí tí ìkọ́lé ojú tì mí jọ́tì tí máa ń bọ̀ yìí wọ̀ dá mi mọ̀ láwùjọ yóò bá lọ́wọ́ ẹgbẹ́ àwọn. Fọlọ́mú yẹ́lì bí sùn ìmọ̀dàwó gbèsè lè ní. Omi ò ní tọ́kàn kí n tó wọn máa lọ bọ̀ fún mi lójú ní yóò fi ya omi ò ní tọ́kàn ẹgbẹ́ lọ sẹ́fà ní ó fi ya Ọlọ́run ní o ti lu Ọlọ́run ní ẹlẹ́bí ní àmọ̀nù. Fọlọ́mú yẹ́lì bí sùn ìmọ̀dàwó gbèsè lè ní. Ọlọ́run náà tọ́ ẹ̀kọ́ lẹ́bí ní àmọ́nù wọ́n gbọ́ lọ́hùn gbọ́ bí bàbá ń ṣe wù yí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ bí bàbá ṣe wò lẹ́bí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ bí àfa àwọn bí bàbá ṣe kí Ádámù ìgbọ́ lọ́hùn ọba gbọ́ tí wọ́n gbọ́ lọ́hùn ọba bọ̀ ìlànà. Àlàmì ẹni bí sùn ìmọ̀dàwó gbèsè lè ní. Ó ní wọ́n lù o. Mùsùlùmí ipe kí wọ́n Sùlùmí òkun kí wọ́n fi òkun lù ìmánì wọn ìgbàgbọ́ wọn kí wá lóòkùn òun àṣíríkù Iná ìṣiríkà látúndì múni àzí. Wọ́n ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wọ́n ṣẹbọ. Ọláyíkà. Ọlọ́run láwọn tí wọ́n ṣe báyìí. Láwọn múlẹ̀ àmúnú wà ó mú tàdú. Ọláyíkà láwọn múlẹ̀ gbogbo nǹkan wọ́n sì ní. Gbogbo táwa ń wá ká tó ń kálukú nítorí ẹbí dàkúdà wọn àwọn òkú ọlọ́dọ̀ Ọlọ́run wọ́n sì ní wọ́n Ọlọ́run kọ̀ǹfàmù wọn. Láwọn múlẹ̀ àmúnú. Bàbá wa Owólabí ṣé Owólabí Ọlọ́run yá fi bàbá náà. Àmín. Àbá yẹn ṣe kàrámà tó pọ̀ láyé ọ̀kanu kàrámà ní sọ fún òye
Allah. Wọ́n rí ọmọ kan láti kékeré àwọn ni wọ́n rí ó sì dọ̀gá ọlọ́nkẹ́ tó sì mọ̀ pé ọ̀rọ̀ méjì ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ìyẹn gbọdọ̀ wà fẹ́rẹ́fẹ́rẹ́ kí a fún pàápàá jùlọ ní tó bá dáa fún má jọ ṣe mọ́ ọlá o Ọlọ́run ní ẹni ìsánú láyé tí gá àárọ̀ òsì tẹ̀gìdá ìnàlẹ̀ ìsánú láyé tí gá Ọlọ́run yóò gbẹ́rù bá ní àárọ̀ òsì tẹ̀gìdá tó bá ti ríra rẹ̀ lábọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ó lè jẹ́ ọ̀rọ̀ owó ó lè jẹ́ ọ̀rọ̀ ọgbọ̀n ó lè jẹ́ ọ̀rọ̀ ipò ó lè jẹ́ ọ̀rọ̀ agbára Ọlọ́run yóò ní tó bá ti rí ẹ̀ lábọ̀rọ̀ yóò wá gbé ẹrù mọ́rí àkọ́kọ́ nù. Ó ní ẹlẹ́ẹ̀kejì ìnàlẹ́sánì dèrò bí làkàlódù. Ọlọ́run ni mo jẹ́rìí sí i. ìnàlẹ́sánì dèrò bí làkàlódù. Kàlúdù aláìmọ̀rin ni wọ́n máa ń yà sí mi Ọlọ́run. Wà innahu ala dhalika lashahid. Ọ̀rọ̀ Ọlọ́run sọ tẹ́lẹ̀ tí ó kúrọ̀. Tọ́tún alóhun jẹ́rìí. Ọlọ́run ni mo tún jẹ́rìí lẹ́ni tí mo wí ìwọ́ mi ìyàn níyà. Ọmọ yìí wá arákùnrin wa sí bẹ́ẹ̀ fún bàbá wo dàbí. Ọwọ́ àti bàbá ká ọdún wàhálà tí mo ṣe léèkì rẹ̀ yìí. Lọ́wọ́ ayé Kàlúdù. Bàbá wa sọ̀rọ̀. Àsìkò tó ya Kàlúdù wọ́n bá ń gba promotion sí kọjọ́ mà lọ́rọ̀. Nǹkan tó ń dà sí. Gbígbà gba promotion. Kọjọ́ mà lọ́rọ̀ kò dé wá sí fàmá kò dọ́dọ̀ bàbá má bàbá ti wò. Wájú ọwọ́ra wọn. Wọ́n yá tọ́jọ́ ọwọ́rọ̀ bàbá. Allah. Wọ́n dúró dè wájú. Wọ́n bá ṣe fraud níbi iṣẹ́.